wọ́n ní bíríkìlì àníọ́ wọ́n ní iṣẹ́ kan yọ ó débẹ̀ lọ́ba di pé foundation ṣọ́ọ̀ṣì lẹ́fẹ́ sí ọmọ ya mi ọ padà sílé ni o ó ṣe kí ni jama ọ padà sílé ni o kágbákò ọmọ sí ọ kí wọn náà má ṣe àgbákò àgbákò láàyè tọ́lọ́ wọn máa bínú sáwọn tí wọ́n gbé foundation yẹn yọ máa bínú sáwọn tí wọ́n ń tó búlọ́ọ̀kù yẹn torí tí wọ́n fẹ́ ṣe ń bẹ̀ yẹn nítorí bí ọlọ́run ni nǹkan tí wọ́n fẹ́ ṣe ń bẹ̀ yẹn ló bọ́ lọ́n bínú wáyé tí ò wá ní bínú sáwọn tí wọ́n ń ṣe wọ́n ní wọ́n fẹ́ kọ́lé egungun ó ní ìwọ ló fẹ́ bá wọn péyìntì ẹ̀ ló fẹ́ bá wọn kùn ún wọ́n fẹ́ gbé ọ̀dà lé wọ́n ti ṣẹ́gbà o wọ́n ní wọ́n lọ fẹ́ gba aṣọ sùtánà aṣọ ṣọ́ọ̀ṣì wọ alájà télọ̀ wọ́n lọ fẹ́ bá wọn ránṣọ tó fẹ́ fi ṣe rìfáìfà wọ́n ti ṣẹ́gbà o ọ gbọ́dọ̀ ràn wọ́n lọ́wọ́ lérí ẹ̀sìn wọn àmọ́ ó dé àdúgbò kan ó kó oníṣẹ́ rẹ̀ kalẹ̀ wọ́n fẹ́ ṣe foundation ní pásítọ̀ bá yọjú àwa ní pé akínlọ́ ṣẹlẹ̀ ń bí wọ́n ní bàbá pásítọ̀ lọ fẹ́ kọ́lé kọ́ bá sọ̀rọ̀ ẹlẹ̀ kọ́ máa gbẹ́lẹ̀ kọ́ máa kó búlọ̀kù kọ́ máa ṣiṣẹ́ lọ́nìí aleba pásítọ̀ aleba kọ́lé aleba kìrìsìtẹ́nì kọ́lé àbá àlè kọ́lé fún kìrìsìtẹ́nìtì. ẹ gbàgbé pé ìsìláàmù kankan ń bẹ nílẹ̀ káàró òjìire torí tí ń bẹ nílẹ̀ káàró òjìire kò nọ́mà. àwa mọ ìsìláàmù tánà bíi tó launch láàrin 23 years. wọ́n bá sì ń wá oríire tó fẹ́ soríire láyé ìsìláàmù tánà bíi launch láàrin 23 years yẹn kò sí ìsìláàmù kankan mọ́lẹ̀ yẹn. now Islam tánà bíi launch ní àárín 23 years kò sí ilẹ̀ Yorùbá generation yìí sì ní opportunity láti launch ẹ̀ ìgbà àmọ́ Islam yẹn Mẹ́kà ló ti bẹ̀rẹ̀ ìgbà tí Mẹ́kà ò bá ọwọ́ àyè sí Mẹ́dínà abẹ́ẹ̀kọ́ ni Islam ti máa ń wáyè ni Islam authority ni Islam agbára ni a ṣe débi authority ọ̀ wà. Praise the Lord. Hallelujah. Nígbà kan mo jẹ́ ọmọ ìyá ganjú ẹbọra odò ó jẹ́ ejò mo ti ṣiṣẹ́ gan tó jẹ́ wípé nínú afẹ́fẹ́ inú igi inú ilẹ̀ àjà òkè àjà ilẹ̀ àbàtà oríṣiríṣi ọ̀dọ̀ èṣù ọ̀dọ̀ àjẹ́ ẹ̀fẹ̀ rúbọ ọmọ tuntun ni àìmọye ìràwọ̀ tí mo ti tà. ọmọ tuntun àbí. bẹ́ẹ̀ni sà. báyìí kọ́ wẹ́ jìnnà sọ́ọ́ mi. mo ń sọ àwọn tí ó fẹ́ àwọn jagunjagun wèrè oṣù tí wọ́n ń kó káyìí wọ́n lè fẹ́ ṣiṣẹ́ bí kí n lè jù wọ́n níbọn bẹ́ẹ̀ ni tó bá ti ń tú àṣẹ ní báyẹn wọ́n á máa fẹ́ máa yọrí ṣe gbogbo tó bá wá bí ìyá yín dáa ẹ̀yẹn lẹ́mìí èṣù ẹ gbọ́wọ́ ẹ mọ̀ pé pàkúté máa mú yín bì. ọdún mélòó ló lò pẹ̀lú èṣù. 203 years. 203 years. ó ní ọmọ tuntun ló fi ń rúbọ. bẹ́ẹ̀ni sà. bóò ló ṣe ń ṣe. ọmọ oṣù mẹ́ta mo máa ń lò. ọmọ oṣù mẹ́ta. bẹ́ẹ̀ sọ oyún oṣù mẹ́ta. tọ́mọ bá ti pé oṣù mẹ́ta. bẹ́ẹ̀ni sà. bóò ló ṣe ń ṣe bóò ló ṣe ń lò. tí bá ti fẹ́ lọ nínú afẹ́fẹ́ ni mo máa ń bá rí torí mi ṣiṣẹ́ inú ara. inú afẹ́fẹ́. bẹ́ẹ̀ni sà. ayi lebo skeria dandali kabolia ẹni torí rẹ̀ wọ afẹ́fẹ́ ọkùnrin tí mo wo jẹ́ sàmì tó jókòó rọ̀mọ̀rọ̀mọ̀ tó ń wò náà ẹni torí rẹ̀ wọnú afẹ́fẹ́ tó bá rí àmì ṣe iná kó rẹ̀ lulẹ̀ tó bá wọnú afẹ́fẹ́ mò ń gbọ́. tí bá ti sáré pé mo máa dẹbọra ìníjẹ èèyàn mọ́. ok. so tí bá ti wá lọ máa ń dó seduction ìgbà míì inú ọjà ìgbà míì inú ilé ìwé gan pàápàá kò síbi tí mi ti lọ tí mo ti lọ máa ṣiṣẹ́. bóò ló ṣe ń ṣe ọmọ tuntun orí ọmọ tuntun náà wà. so tí mo wà nínú afẹ́fẹ́ tí mo ti dẹbọra tí bá ti ń wo oyún yẹn èmi máa ẹ́ńtà oyún yẹn ni tí bá ti nọwọ́ sí báyìí máa nọwọ́ sí dodo. wà á nọwọ́ sí dodo ẹ̀ bóò ní dodo ṣe jẹ́. dodo kọ̀nẹ́ẹ̀tì ọmọ àti àpapọ̀. alright. ọmọ jáde so tó bá yá oyún yẹn ó pẹ́jù dá orí ọmọ yẹn ó pẹ́jù ti dalẹ̀ ó máa fi bí ìjù ni. ó máa bí ìjù ọmọ oyún yẹn á wálẹ̀. bẹ́ẹ̀ni sà. ìwọ ló ti dá oyún oṣù mẹ́ta nù máa bọ̀ nbí mo dá oyún oṣù mẹ́ta nù tí wọ́n bá wá wọnú ẹ̀yàn bẹ́ẹ̀ tó oyún oṣù oyún ò pé tó sì wálẹ̀ lára ẹ̀ ṣé kí ẹni yẹn kò ní sí tí ó ṣe àbí.
kò ní sí tí ó ṣe ṣùgbọ́n àmì ti wà lára ẹ̀. àmì wo ni. àmì ọwọ́. ọwọ́. bẹ́ẹ̀ ni sà. ó wà ń bí oyún oṣù mẹ́ta yí dànù lára ẹ rí má bọ̀ báyìí má bọ̀ lápá bí so òṣìṣẹ́ dé mo dá ẹkẹ́ náà rí. bẹ́ẹ̀ ni sà. má bọ̀ lápá bí èwo ni àmẹ́ ó tí gbọ́ nǹkan kan ó ń ṣe à ká ní pé. ọba bẹ́ẹ̀ rí ìjà màálù ọba bẹ́ẹ̀ rí ìjà màálù wọ́n mú màálù létí báyìí kọ́ falẹ̀ kọ́ ní àná màmá ti kú. sọ fún màálù pé ànábì dá ń pè mú ọmọ ó ti kú wàláì tó bá délé jọ́nà ọlọ́ọ̀lọ́lọ́ wọ́n sọ sí ti màálù pé ànábì màmá ti kú ọmọ ti jẹ́ màmá lára nínú àwọn adábàá kan tí ọmọ bá ànábì kú ni màálù wa níjọba ọba wí sí létí ọ̀dà nǹkan mọ̀ ń jọ́nà. wàláhì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì tóbi ojú bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ tí sheikh yìí sọ wàláhì ànábì wa Muhammad tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ànábì ṣe rò pé èèyàn bí ẹlẹ́ran ara bíi tẹ ànábì lè jẹ́ èèyàn bí ẹlẹ́ran ara bíi tèmi àti ànábì òjíṣẹ́ Ọlọ́run prophet ni náà so tí ànábì tó jẹ́ pé ńgbà yí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ràkúnmí kan tó lówó ẹ̀ mọ́ máa ti tiẹ̀ olówó ẹ̀ mọ́ fi àjẹ́ bí kò di ẹrù bí kò fẹ́ pa lórí ràkúnmí yẹn ràkúnmí yẹn dẹ̀ lọ bá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé rẹ̀ ànábì gbàǹbólówó mi sọ̀rọ̀ ó ń fi ara ní ó ń mà títọ́ ràkúnmí ẹranko gbogbo tọ́lọ́ ń dá nígi ẹlẹ́ranko gbogbo ẹ̀ pátá lọ́nà tẹ́rí ẹ̀ bá fáríwálé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ẹ kú ojúmọ́ gbogbo ẹ̀yin bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi káàkiri gbogbo àgbáńlá ayé mo kí wa kú ọjọ́ èní fídíò yìí mi fẹ́ kó gùn jù mo fẹ́ fi fún ẹnìkan lésì ni nígbà tó ní wọ́n ń ba ẹ̀sìn jẹ́ àkọ́kọ́ ni pé bóyá kíní kan yí gbogbo yín ẹ̀yin tẹ́ ni wọ́n ń ba ẹ̀sìn jẹ́ àwọn ọmọ tí ń jẹ́ Islam nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni Arabiya ọ̀dẹ́ ń ṣèdè wa èdè Lárúbáwá ni so bí wọ́n bẹ̀sìn jẹ́ yẹn ẹ̀kọ́ yọ kúrò ẹ̀sìn ló bá ara mi jẹ́ èmi kọ́ lè mi bẹ̀sìn jẹ́ torí wọ́n gbé wá síbí ni ìtọ́ bá wà nílẹ̀ mi náà máa sọ pé wọ́n ń bàjẹ́ máa sọ pé wọ́n ń ba ẹ̀sìn jẹ́ bóyá ń bàjẹ́ ńlẹ̀ Lárúbáwá ṣùgbọ́n nílẹ̀ yìí lórí ilẹ̀ yìí kò sí lórí ilẹ̀ yìí wọ́n gbé wá ni tí wọ́n bàjẹ́ ìyẹn ló ń ba ìran tèmi jẹ́ now ẹlẹ́ẹ̀kejì tó wà ń bẹ̀ ni pé ẹ̀sìn tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí èdè tí wọ́n fi kọ́ ń ṣèdè mi Arabiya ni èdè Lárúbáwá ni àwọn kan ni wọ́n pilẹ̀ èdè ẹ̀ka nàbí tó dé àná ìbá tí wọ́n ń sọ èdè yẹn ni and gbogbo ohun tí wọ́n ń pè gbogbo nǹkan tí wọ́n fún lórúkọ lọ́dọ̀ wọn àwa ò mọ̀ lọ́dọ̀ wa àwọn tí wọ́n jọ pa àlàpẹ̀ lára wọn Bible àti Quran ní ọ̀rọ̀ yẹn jọ yé tán bá ní kíní kan màláíkà ẹ bá nu Bible ní angel tẹ bá ní kíní kan ìbílísà ẹ bá orúkọ ẹ̀ nínú Bible tẹ bá ní kíní kan rọ̀hánìyà ẹ bá nínú Bible tẹ bá ní kíní kan àlìjínà ẹ bá nínú Bible tẹ bá sọ pé Ọlọ́run rán ànábì sí gbogbo ayé gbogbo èèyàn àtàwọn àlìjànú. Now when you are talking about àlìjínà ilẹ̀ Yorùbá ò gbọ́rí in the history of Yoruba land kò sí nínú èdè wa a sì mọ̀ tán pé àlìjànú àtọ̀ àlìjínà èdè Lárúbáwá ni àwọn ni wọ́n mọ̀ tán pé bẹ́ẹ̀ kò yé wa àwọn ò mọ̀ rohania èdè wọn ni bí àwọn yẹn náà ṣe lórúkọ tí àwọn translate sí màláíkà ìbílísù rohania àti àlìjínà bẹ́ẹ̀ náà ni ó sì làwọn náà sì rí nínú Bible ṣùgbọ́n nínú ìwé nínú ilẹ̀ tiwa nínú èdè wa a gbọ́rí rárá a sì fẹ́ gbọ́rí àwọn tó sì gbẹ́sìn wa náà tí wọ́n gbé rọ̀ wá ní àlìjínà and the rest wá fún wa àwọn náà ò gbọ́ ẹbọ rárí wọ́n à gbọ́ iwin rí wọ́n à gbọ́ alábara méjì rí wọ́n à sì gbọ́ àdàmọ̀dì èèyàn rí wọ́n à gbọ́ abàmì ẹ̀dá rí wọ́n à gbọ́ rí rárá kò sì sínú èdè wọn ìtẹ̀yìn ò bá sì gbọ́ rí tí ò sí nínú èdè yín ẹ ní nǹkan yẹn lórí ilẹ̀ yín tẹ bá ní nǹkan yẹn lórí ilẹ̀ yín ẹ̀yin ò ní sọ pé èèyàn àtàlìjẹ̀nú lọ́lọ́run ànábì sí ẹ fi àlìjẹ̀nú yẹn ṣe déédéé táwa pè lórúkọ yẹn nílẹ̀ wa ni bẹ́ẹ̀ sì pé èèyàn léèyàn èèyàn yẹn àwa làwa ní kì í ṣe orúkọ tí kì í ṣe Lárúbáwá ló ní orúkọ yẹn àlìjẹ̀nú àwọn náà ní kì í ṣàwa la ní sókè tẹ wá pé èèyàn àtàlìjẹ̀nú tẹ ẹ orúkọ fàlìjẹ̀nú lẹ Yorùbá tó fi hàn yí pé ẹ òpùrọ̀ nìyí níbẹ̀ yẹn Yorùbá ò mọ tán pè lálìjẹ̀nú tó bá wá mọ tí Yorùbá ń pè lálìjẹ̀nú ó fúlè láti wá bá mi ńlá ẹ̀kọ́ wá ṣàlàyé fún wa kàn bí ó nídìí ebú
béèrè ìgbà tí mo máa ń bẹ̀rẹ̀ live wá ṣàlàyé fún gbogbo ayé kò lè tó bẹ́ẹ̀ Yorùbá ò mọ tán pè lálejànú kò sínú èdè wa tó tẹ́ bá sọ pálíjànú á béèrè ibi tí nǹkan tí wọ́n pè lálejànú lọ́dọ̀ wọn àti tán pè wọ́n wà ní à lọ́dọ̀ tiwa àwọn nǹkan táwa mọ̀ nìyẹn a sì mọ tán pè ní ọ̀rọ̀ tá a sì mọ̀ yìí a mọ̀ gẹ́gẹ́ bí ẹ̀mí àìrèrè gbogbo tí mo dárúkọ yìí la lè fojú rí bẹ́ẹ̀ ni so gbogbo tí mo dárúkọ yìí tó lórí ẹbọra ní ìwìn ní igbá ní àwọn a lè fojú rí gbogbo èyí tá a lè fojú náà ní ọ̀rọ̀ so ìwọ tó bá ń sọ yìí pé ọmọ tí àlìjẹ̀nú yìí ọmọ tó túmọ̀ sí nílẹ̀ Yorùbá wàá mú proof ẹ̀ wá torí àwa ò ní orúkọ àlìjẹ̀nú lọ́dọ̀ wa tó bá sọ pé èèyàn àtàlìjẹ̀nú lọ́lọ́run ànábì sí ajẹ́pọ̀ tí ẹ ti yòókù rọ́ ń bẹ̀ yẹn tó bá dẹ̀ ní bẹ́ẹ̀ kọ́ kíní kan ìkànnì ẹ̀ náà ni à ń pè ní àlìjẹ̀nú má ṣe mistake o nínú ayé yìí náà láti rí tiger tí a sì lórúkọ fún lọ́dọ̀ wa kí ni tá a fi lórúkọ fún torí kò sí nílẹ̀ wa rárá ń là ṣe lórúkọ fún tí ò bá sí nínú ayé tiwa ń bí àwa ò lè mọ̀ a sì lè fún lórúkọ tó wá lé Ọlọ́run rán èèyàn wá bá wa nílẹ̀ wa tí ò sì ní orúkọ nǹkan tá tí ó wà lọ́dọ̀ wa lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni Ọlọ́run dáadáa mo fún ní gbogbo orúkọ torúkọ táwa sì nílò lọ́dọ̀ wa yàtọ̀ síbẹ̀ yẹn tẹ́lọ́dẹ̀ lọ́lọ́ fi gbogbo màmá táwọn ò sì dá nǹkan gbogbo nǹkan táwọn à ń pè lórúkọ bí àwọn ò dá mọ̀ lọ́dọ̀ wọn àfi tẹ́ bá sọ fún wọn pé nǹkan báyìí là ń pè bẹ́ẹ̀ léyìí tẹ́yìn ń pè báyìí là ń pè báyìí wọ́n mọ orúkọ àwọn nǹkan yìí ẹ sọ fún wọn pé ẹ̀yin lọ sí Mẹ́kà kẹsọ pé lọ́run Olódùmarè mẹ́ tán bá mọ ohun tán pè bẹ́ẹ̀ bí wọ́n bá gbà tó jẹ́ pé wọ́n mọ tí wọ́n ń pè bẹ́ẹ̀ ẹ rọra sí o ẹ̀yin tẹ́ ni wọ́n àwọn kan wọ́n ń ba ẹ̀sìn jẹ́ wọ́n ń ṣe kinní kan ọ̀rọ̀ bẹ̀sìn jẹ́ òsì ń bẹ̀ ọ̀rọ̀ ta ní láti jọ wò ni tó bá ní clarity of doubt tó bá ní nǹkan tó lè fi clear ẹ̀ lọ́wọ́ pé fine Ọlọ́run lẹ́sìn kò sí wàhálà bẹ̀rẹ̀ tí àǹtá máa ń ṣe pé life kó wá ṣàlàyé ẹ̀sìn Ọlọ́run fún wa àti Christian nàdà ń bá wí honestly tọ́ka pé any small thing tí n bá ti ṣe fídíò lámàrà àwọn Christian tó máa ní Jesus is the way màá rẹ́rìn because ọ̀rọ̀ wọn máa ń pa mí lẹ́rìn torí lára nǹkan tí wọ́n gbogbo almost gbogbo nǹkan tí wọ́n kọ́ ló wà ní Quran ẹ̀yìn sì bọ́ tẹ ní Jesus is the way kò sí wàhálà tó bá ní tán pè lẹ́sìn àti bí Jésù ṣe jẹ́ the way yẹn tẹ́bí Jésù nìkan ni ó fọ̀nà máa gbogbo wa ẹ bá ṣàlàyé fún wa ní life à ń retí ẹ̀ so ìwọ tó bá mọ̀ pé o ní proof ẹ o béèrè ìgbà táwọn sí life à á sọ fún ẹ kò mú jà wá so má bọ̀ ní life àkọ́ wa sọ kó wá ṣàlàyé fún wa ẹ ṣé àdúpẹ́. mo ti gbà ẹ fọdún kan rí tì sínú ẹgbẹ́ mo tẹ̀ fẹ́ tíráyẹ̀ wò mo wá gba èyí tó wá tí mo wá dún ní mọ́tì yìí máa gbà jù mo báyìí lọ́dọ̀ bàbá tó bí wa ni máa gba Rajab máa gba Saban máa gba Ramadan máa gba status awali lọ́dún kánrin mo sì ti gbà ẹ fọdún ọjọ́ mẹ́ta rí tì ń jẹ sàárì tí sì sínú mo sì gbà yí tọ́já pé ìjẹ̀kẹ́ lẹ́mìí fún 41 days. Alìsìlámù wa nàjà Alìsìlámù wa nàjà. tọ́mọ èèyàn bá kírun àgàn lè yẹn o àgàn tí wọ́n bá ní sọ bímọ tágbà bá bímọ lóòótọ́ àmọ́ ọmọ yóò kírun sọ fún wọn pé ò tí bí sọ fún wọn pé ẹ dákun ẹ bá ń tọrọ ọmọ. original gan ni wọ́n ń pè lágàn ẹni tẹ́ yájú lẹ̀ tọmọ rẹ̀ ò kírun kí ló wọ́n ń ṣe láyé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم اهدنا الصراط المستقيم ẹ̀yin èèyàn ẹ má jẹ́ kí wọ́n bá yín láyé jẹ́ ẹ má jẹ́ kí wọ́n tán yín irọ́ ní gbogbo ẹ̀ pátápátá ìṣẹ̀ṣe ní àgbo ìṣẹ̀ṣe ní irọ́ ní èmi shadow medical doctor ni mí èmi ò kọ́ṣẹ́ lọ́dọ̀ àwọn bàbá yín kankan o bàbá yín wo ló fún wa ní oògùn diabetes táwa ń lò ó dà mo máa ń treat stroke dáadáa ó dà mi ò mọ bàbá yín tó fún wa ní treatment stroke yẹn o ó dà ọ̀dọ̀ haúsá ni mo ti lọ kọ́ ọ̀dọ̀ haúsá mo ti lọ kọ́ àwọn nǹkan tá a dẹ̀ ń lò yẹn gan pàápàá gbogbo herbs tá a ń lò yẹn ẹ sọ bàbá yín tó invent ẹ̀ tó yẹ kó òun ló mu wá sáyé àwọn èyí tó da jù nù herbs gan omi bàbá yín wo ló ní omi ẹ sọ nǹkan tẹ́ fẹ́ ṣe nínú ìtọ́jú ara tẹ́ ní lómi fún
gbogbo àwọn common something ewé ṣé bàbá yín kan di ewé ni tó bá yẹ pé àwọn bàbá yín invent ẹ̀ lẹ́ ń sọ ṣáma tó yẹ máa bọ́ wọn ni short deserve tó pé wọ́n invent nǹkan bẹ́ẹ̀ ṣe parọ́ mọ́ Ògùn náà ní ẹ̀pọ̀ ló invent rẹ̀ ìwọ ti bà yín jẹ́ kí wọ́n tó bí bàbá yín Ògùn wọ́n ti ń lo ohun inú ayé ní Turkey ni wọ́n ti kọ́kọ́ discover irin iron Turkey ni wọ́n ti kọ́kọ́ discover more than 2000 years tó discover irin Turkey ni bàbá yín kan lọ́sẹ̀ àmọ́ pé bàbá yín kan ó dìrín ilẹ̀ Yorùbá mi irọ́ ni gbogbo ẹ̀ káàtì kágbà bẹ́ẹ̀ bàbá yín ló invent gbogbo nǹkan tá à ń lò yìí àwọn bàbá yín kọ́ ló invent cassava rice ẹ̀wà gbogbo ẹ̀ irọ́ ni agidi àwọn bàbá yín ló invent ẹ̀ ẹnìkan ló invent mọ́tò tí wọ́n invent ẹ sọ bàbá yín tọpọlọ ẹ gbé irú ẹni tó invent mọ́tò yẹn ẹ̀yin náà máa bọ ẹni ṣẹfẹ́ ní mọ́tò ẹ máa bọ́ àwọn bàbá yín invent ẹ gbé èwo lẹ wá ń lò ní méjèèjì àwọn bàbá yín máa ń disappear àfẹ́rì ẹ máa fi àfẹ́rì lọ sílùú òyìnbó náà àmọ́ tó wá invent plane ẹ bọ́ wọn náà àwọn bàbá yín invent ogun ẹ̀kọ́ àwọn náà invent gbogbo apps tá à ń lò àwọn ìta wa ń lò lọ́dọ̀ òyìnbó ńkọ́ gbogbo àwọn tablets tá à ń lò yẹn ká sọ wọ́n dé òòṣà ká máa bọ́ wọn ṣé tíyẹn bá ti mú nǹkan tuntun wá àbí nǹkan tó máa wúlò fàyè ṣó ti di òòṣà nìyẹn ẹ lo brain yẹn kò fẹ́ báyìí láyé jẹ́ dànù ni wọ́n fẹ́ mú yín kó lọ́dọ̀ ọlọ́kẹ́ wọ́n fẹ́ ṣẹ̀sìn àwọn afẹ́ kó dàbẹ́ ní pé àwọn nìkan làwọn oníṣẹ́sìn wọ́n fẹ́ bá ti ń jẹ́ ni o àwọn bàbá wọn kọ́ ló fà wá níbo nǹkan tá à ń fi ń tù tèèyàn. nígbà tẹ́bi tẹ́mi wí tẹ́ bá rò kù kẹ́sì òkú tó kú lẹ̀ báyìí òkú ọgọ́rùn-ún ọdún ẹgbẹ̀rún ọdún ẹ pé Muhammad lórí ẹ̀ yóò jí dìde lẹ̀ kan náà. sọ̀rọ̀ làmáwì yóò jí dìde àbí ká lóru bá ń pè ànábì ilé yẹ Muhammad ọ̀dọ̀ yín lóru yín. jẹ́gọ́dọ̀ sábà ti kọ́ dìrọ̀ hàn áyà tó ẹ̀yẹ sábà. yóò lẹ̀ lọ inú tẹ̀síkù bí. ilé ìṣòro ẹ̀fọn fún ẹ̀yẹ wa gbogbo ibi tó ń kálukú yín bá wà àwọn aṣíwájú wa tójú olóṣèlú especially tó bá jẹ́ mùsùlùmí ẹ̀yà alùsùnà ẹ̀sùn mọ́ wọn o kódà Súfì lè lo agbára òṣèlú ègéèsì súnà yín àlákọ̀ ẹnu wọn bá tábà fi lè protect ara wa tójú òṣèlú ẹ̀sùn mọ́ àwọn àjọba lẹ́yìn gbogbo ẹ̀yin jàmáà súnà ẹ̀sùn mọ́ àwọn àjọba ẹ má jẹ́ kí wọ́n ẹ̀fà lo ìjọba ègéèsì yín àsìkò tí ń tó bọ̀ o ìjọba ló máa mẹ́sàn-án yín pé terrorist ni yín ẹnì kò lè pè ní terrorist ìjọba ni ṣùgbọ́n tí ẹ bá súnmọ́ wọn tí wọn ò mọ̀ yín tí wọ́n bá pè ní terrorist fún wọn wọ́n pè gbé náà nìyẹn o olórí ibú tí ń bọ̀ yìí gbogbo ẹni wọ́n bá ti pè ní terrorist kọ̀fẹ́ mọ̀ ni wọ́n máa karama torí kìí ṣe ti alọ́báwá owó lọ́báwá dúkìá lọ́báwá àti hatred kíni o Islam ṣẹwárí tí ń bí ọ́nú lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé ṣé èkó ló yẹ ká ti máa rí irú Sheikh Habib kọ́ wa máa larú project yẹn mọ́lẹ̀ mọ iye ọmọ tí ó tún orí ẹ̀ ṣe kí ló dé tí àwọn kan pariwo mọ yẹn yẹn lùsọ́nà lórí mídíà nítorí pé gbogbo nǹkan ń pè ní bídíà àwọn tí wọ́n ń ṣe ó ti fẹ́ useless especially tó ọmọ bá kàwé lásán gan kọ́mọ tí ìka kéwú yọ gbà súnà pàdé ní school ọwọ́ èèyàn àfáì náà dẹ̀ ni ṣe é rí tí wàhálà ń bá dé àwọn wèrè kan ń bẹ àjọ kírun ni o wọ́n lè mẹ́sàn-án wàá lùsọ́nà páà náà wà nù kíni wàhálà tíntín nínú politics ẹ̀ṣẹ̀ ẹ̀ka má sì jẹkújẹ ẹbẹ̀ ni ẹ̀sùn mọ́ wọn níwọ̀n àbá ọlọ́run wà pẹ̀lú subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alhamdulillah. ìlú léwu o lásìkò yìí o ń sọnù o kálukú mọ tí ṣe gbogbo àwọn fòkè à ń ṣe kírísímàsì kí à ń ṣe kíní ìlú léwu báyìí o. kọ́dà mo ti sọ fún àwọn ọmọ mi gbogbo wa síta bá lọ ẹ tó tún fi lè kéré àti bisájà alágbàdo ẹ fi mí lẹ́ o. mọ́lídù nàbíyù salamu aleykum ẹ má fi location kankan sí mọ́. so gbọ́ o tó kọ gbogbo ẹ̀ pé o mo ti sọ fún ọ̀hún tọ baba ṣe naming ceremony salamu aleykum wọlùmọ̀bí ẹ wí ẹ̀ gbogbo àwọn tí wọ́n ń gbé yẹn náà ti wà láyé wọn àwọn tí ń ṣe live fún TikTok ẹ̀yàn tún jọyìn wọn èyí tí mo tún rí gan tún fún wọn gift card tún fún wọn gift mo ní Nàìjíríà náà wọ́n bó láyọ̀ fáwọn bandits la ilaha illallah ló fi àwọn bandits ìgbà kan náà igbójú wọn jáde àṣírí ibú tí o ti já skéèlì ni nígbà tó balance tẹ́nísì wọ́n fi kankan wé ojúmọ́ àti dá wọn mọ́ pàtàkì lè bá wọn negotiate wọ́n tún gbé kinní sí wọn síbẹ̀ wọn ni wọ́n máa rìn kí ló máa rìn kí. Àwọn kékeré
Fi wú ní. Astajibu lakum. Ẹ pè mí ń dá yín lóhùn. Ìyá wa jókòó yára máa ronú pé ẹ pè mí ń dá yín lóhùn kí la fẹ́ pè fún ganan. Ṣé bó lòun ti ṣe gbogbo nǹkan tó ti wà ní amúrú màkìdíyà ni? Àṣọ lè parẹ́. Ẹ wájà mẹ́yọ̀ kan mọ́ wá mú ẹni sì kí àbí. Á sì kíkan bẹ tẹ̀tìlú bù ọmọ wa kí ló fi mọ̀ wá làákàyè. Ṣé ẹ gbọ́ mi? Làákàyè á sì kíkan bẹ ẹ mọ̀ fi kéde wa. Làákàyè lẹ́fi mọ̀ wá. Ọlọ́kọ̀ mọ̀kọ́ aládàá ọmọdà oníṣẹ́ni ọmọṣẹ́ni ọmọbáyìrò ẹ máa wá fi làákàyè ṣe kíni ọlọ́jà ọgbọ̀jà lẹ̀ oníṣẹ́ owó dùn lẹ́nu rẹ̀ ẹ máa wá fi làákàyè kún gbogbo ní ẹfẹ́ ṣe làákàyè lẹ́fi wà ọwọ́ nìkan bẹ yá tí kàmí àìsù láta àzíbù níbi tó ṣiṣẹ́ sí ní oṣù wa bọ̀ tó sì lérò á sì kìdí mélòó ọdún méjì ọwọ́ akẹlẹ́ kẹta ọwọ́ ní eléyìí láàyà àti ìkà babalájàgbá kò ní í ṣe kíni mo ti ṣe mistake kan lákọlọ́lọ́ lánìí láyà àti òní wá bá ọ láíláí ìlà àbí sábàbí nǹkan kan ni ó fà wá o oh God ó fi hàn pé tó o bá ti fi làákà ìwà tí o ṣe kíni tí ò mú wa tó o tún dúró kọ́ lọ́wọ́ mú wa tí o ṣe kíni tí ò mú wa ọwọ́ àkùkọ owó ẹlẹ́kẹta lọ́wọ́ ní láyà àtìkà ìyẹn ò ní wá láyà àtìkà ìyẹn ò ní wá bẹ́ẹ̀ ìlàbí sábàbí ẹ̀sùn báà ló mú kó tó wá ni ó mú kankan àwẹ̀ lọ́gbà kó tó wá ni ó sì ń kankan sàrà ló ṣe kó tó wá ni ó sì ń kankan ewé lọ́jà kó tó wá ni ó sì ń kankan egbò lọ́wà kó tó wá ni ó sì ń kankan subahana rabbika. bọ́lá àti ẹ̀rẹ̀jẹ̀ mẹ́tò lórí tọ́lọ́ ẹ̀ ní dáàmú ìyìn ìmọ̀pẹ́ kí ní ìyọ̀ sọ̀rọ̀ délé nílẹ̀ ẹ̀gbọ́ tẹ́ni ìsinmi mi ò mọ̀ pé kò sọ̀rọ̀ délé àwọn tó ń kọ́ kọ́ọ̀tì wọlé ní nfa ìlànà ẹ̀jẹ̀ dárí sọ wọ́n yín sẹ́ẹ̀rí àṣejẹ yìí ẹ lè ṣe lálẹ́ yìí àbí ní alẹ́ mẹ́jùmọ́ mẹ́ndé lẹ́sẹ̀ àbí ẹ̀jíjẹ́ láàárọ̀ mẹ́ndé àwọn tó dáa lábẹ́ ìbá ṣe nírọ̀lẹ́ ọ̀la ẹ̀jẹ̀ láago kan òru ni o ẹ lọ wọ ẹyin àgíríkì márùn àbẹ́yìn ìbílẹ̀ márùn ẹ wà lọ́ra gbogbo àṣejẹ tuntun yóò gbà dáadáa lẹ́ra pẹ̀lú ògbọ́n tẹ́ bá ṣiṣẹ́ yẹ́ ìdúpẹ́ fọlọ́ ní December àwọn ẹni tó bá fẹ́ ra aṣọ ọmọdé ṣe bùkátà kan yóò rí gbọ́ pẹ̀lú ògbọ́n ọlọ́run bàbá bàbá ní ọ̀dìwà lè mímọ́ sábà jẹ́ àgbẹ̀ níwọ̀n ìdìwà so ti ẹlẹ́yin sísìn rẹ̀ lẹ́jà mẹ́lẹ́yìn márùn-ún ni mo ṣàlàyé tẹ́ ẹ̀gbọ́n dáadáa ẹ lọ́ bá mi wórí ọkà tó bá láṣẹ 1000 ewé sábìkì ojú àtìtàn rẹ̀ ewé ajé ojú àtìtàn rẹ̀ àti kólẹ̀ lágbàá yìí sẹ́yìn gbára yé mi 1000 tuntun àtàjọsí 16 yèrè 16 sẹ́yìn gbọ́ ẹ wà wá ìwé sikimi náà sí ẹ wà lórí ọkà ẹ lè lórí ọkà tẹ bá lórí ọkà tó jẹ tẹ bá lọ́ọ̀ni ẹ bá balẹ̀ lọ́jà tẹ bá gbọdọ̀ ọkà gbẹni ẹ bàdà balẹ̀ lọ dáadáa so ti orí là máa fi dín orí ní ẹbí dín kìí ṣe lépo ẹ fi orí sínú ìṣàṣọ ẹ wà bí ẹjọ gbá dáadáa ẹ ti yọwọ́ ọjà kó níbi nǹkan yẹn ṣe é bá já yọwọ́ ọjà kó mẹ́tàn ẹ wà gbé ṣàṣọ sórí ẹ wà fi orí sí orí wọn wà gbá ẹ ti dé orí sórí ó ti gba rárá ìdẹ ewé ajé pẹ̀lú tẹ̀nẹ̀ rẹ̀ ewé dàgbẹ̀ pẹ̀lú tẹ̀nẹ̀ rẹ̀ yẹn ewé sikimi ni pẹ̀lú 1000 tuntun sẹ́ńgbọ́ orí ọkà tó láṣẹ ẹ̀rọ ayé àtàjọsí 16 yèrè 16 ilẹ̀ máa kò mẹ́yìn yẹn dáadáa iyọ̀ díẹ̀ náírà fi sí ẹ wà jí orí wọn gbóná ẹ wà dà sí ẹ ní ìrò tẹ bá fẹ́ gbowó dídí ẹ mọ̀ ìlú papọ̀ ẹ kàrà dáadé kẹ́ ẹ dé kíní yẹn yóò ti yí tìmọ̀ yóò ti wú dáadáa ẹ wà tún wá síbi méjì ẹ wà tún fi yí o padà ẹ tún kọfà rẹ tẹ bá jó rún ẹrún owó lẹ́ẹ̀mẹ́rin bóyá 10,000 20,000 lẹ́ẹ̀mẹ́rin bá àwọn tábìlì bá ṣe lódìdí bá pẹ̀lú ògùn ọlọ́ pẹ̀lú ògùn owó tẹ̀ fi sọdún kó tó dọ̀dì tí lọ́ọ̀dì fún ẹ̀ ti máa rí àmọ́ ẹni tó bá fẹ́ jẹ́ lóru kó ti wá ọṣẹ ìwẹ̀ tó bá da bí ọṣẹ ìtúwọ́ àtúndé kan wẹ̀ so ti yẹ dákẹ́ lọ sí àtijọ́ ìmọ̀ aláṣẹ jẹ́ yín náà ni ìyá kan ló pè mí láti ọ̀rẹ́ mo fọlọ́ bàbúrà níyì nípa àwọn ọ̀gá láyé ń dáadáa kí n dáàbò tó ti tọ́lọ̀ ìyá àwọn ọlọ́ọ̀bà gbàdúrà yín o ìyá ọ̀rẹ́ ọlọ́ọ̀bà gbàdúrà yín tí bá ń tún kílíyàn sẹ́ndì. ìyá wa sọ bẹ́ẹ̀ yàrá àwọn olùrẹ̀ sọ ara yín ẹ sọ ara yín o ẹ̀fẹ́ fẹ́ lè wọ́n kú tí wọ́n sọ ara rẹ̀ wà láwọn òkú tó bẹ̀rẹ̀ wọ́n kọ́ yẹ kó ní fi àwọn nǹkan bẹ́ẹ̀ tá a gbọ́ wọn ti wọn òdodo lónìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti fẹ́ máa bàlúwa dé àwọn ọ̀fẹ́ bàlú ti jẹ́ o tẹ́ bá fẹ́ máa dẹ́wọ́lá sí ẹ̀ máa lọ́tọ̀ ẹ sọ̀rọ̀ ayé ẹ̀ yàrá o kọ́lẹ̀ adékèyí pọ̀ ẹ kìlọ̀ fún ti bẹ̀rẹ̀ ayé ẹ kìlọ̀ fún ẹ ní pẹ́lẹ́gbẹ́ ti fi sọ̀rọ̀ fún àmì ọ̀dà pẹ̀lú ìwọ̀n fọwọ́ nínú ẹ sọ ara yín gàràgà yín sèkìlọ̀ ìkọ̀ kò tí bá wọlé ìkùnrin kìtàlù ogun tẹ́ ń fà yín wọ́n wà kúrò ìhùn lakún àwọn ẹgbẹ́ jà o tó dáa mọ̀ pé kò ní ní ìsìn sọ́dà wà á sáré dẹ́kìlá wù sí wà wọ́n fẹ́ ìhùn lakún ẹ̀yin náà ìgbà tó bẹ́ẹ̀ dé àwọn náà bàtà wọlé àwọn tí wọ́n mọ̀ yọra wọn nígbà tẹ̀lé pàmò ayọ̀ bá wa ẹ̀yin lòdì yẹn parapọ̀ fáwọn bàtà ní má dìbàdà wọ́n ti yọra wọn ẹ̀yin ará àwọn tí òṣèlú aká ìdáni wà á sá àǹtúfì bù ṣe wà wọ́n ṣàrùn lákún. kẹ́yìn náà wá ṣe bí wọ́n ti ṣe ń bàtà yẹn ẹ sọ ara yín
ìláyà àti láyà ìdáwà ìsọ̀rọ̀ yìí press conference yìí tèmi ń ṣe yìí ẹ sọ ara yín ẹ bára yín sọ̀rọ̀ àwọn táwọn bọ̀ wọ́pọ̀ ní kí ni níbẹ̀ wúlé dáàtì kan bí sábà níbi tí wọ́n bí àwọn àrẹ ló ti kárọ̀ báyìí o kò sí ní bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bọ̀ ẹ sọ ara yín ẹ pé mú tí ẹ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tí sọ yìí ṣe kí ni o ti pọ̀ jù. má jẹ́ ní ìkọ́bù kú ọlọ́bẹ̀ jẹ́ o lásìkò tá a wà ní Nàìjíríà yìí o nílẹ̀ Yorùbá wa yìí o má jẹ́ ní ìkọ́bù kú ọlọ́bẹ̀ jẹ́ ẹ lẹ́ kéwì ẹ̀ kéjù dádì lọ àbí sálẹ́bì kan mẹ́ọ̀ ẹ̀yìn náà sọ yín dàfà ìwọ náà wá gbé tí àjáde ẹ̀yìn sàlẹ̀ kalẹ̀ sàlẹ̀ lẹ́yìn nẹ́ẹ̀tì gbogbo obìnrin tó bá wà nẹ́ẹ̀tì ń ṣe wá sí aṣẹ́wó ni another message fún ẹ máa tú gbogbo obìnrin tó bá wà lẹ́yìn nẹ́ẹ̀tì tó lòun ṣe wá sí wàláhì aṣẹ́wó ni ó lè jẹ́ sáníyà tóhùn lìsánù nù ó sì náà ti onígbólóhùn nù because olúwa ní pé fala takhda'na bil qawl bẹ́ẹ̀ bá báwọn èèyàn sọ̀rọ̀ ẹ má sì kí ni ẹ má dùn ẹ má sì kí ni ẹ kàn sọ̀rọ̀ náà ẹ bẹ̀rẹ̀ wọ́n sílẹ̀ wọ́n bẹ̀rẹ̀ pé jẹ́bẹ̀ wa ẹ̀lẹ́ ẹkùn fi ṣe program wa yìí láàkàrí ọkùnrin ti kó láàkàrí lọ kìí ṣe wà sí òní ń gbọ́ mọ́ ìdí ro kan rí ẹjẹ́ máa gbọ́ sọ́kàn wa lẹ́nu ẹjẹ́ máa tẹ̀lé ọkọ̀ wa ẹjẹ́ ṣe kíní kọ̀ọ̀kan ilé yóò dùn ilé ṣe kíní jẹ́wọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam ma bá ní kọ́ṣẹ̀ tán bá bí ìlọ́wọ́ yàrí kìí jáde sí wọn inú wàrọ̀ ìjábì fi dáwọn lóhun owó sì ní yáwá ìṣànù ẹ̀yàn wà bọ́ sí ẹmọ̀ wá sọ́rọ̀ kí wá ní ìkànfà ní ìkọ́bù tó wá sí o sí tún sórí èmi fẹ́ sọ fún ọsẹ wà á múra láti jẹyàn wà á múra sẹ́sùn sórí ìbá fún kan ló ti jó tẹ́yìí o wọ́n bí wọ́n ṣe léyìí ìbá fún kan ló ti jó tẹ́yìí àtàwọn láti kò mílẹ̀ láti ọ̀dọ̀ àgbo méjìlá méjìdé láìjọ ní wàá kọjú tẹ́tẹ́ tètè ṣe tọ́pẹ́ ẹ̀rì ìráàánú náà gbà sẹ́sùn ọ̀tọ́ bá yára ti ṣògùn ọ̀sẹ̀ lélẹ́yìí o kì í sáà ti jẹ́ o ọ̀sẹ̀ ní o ọ̀sẹ̀ ní o wà á lọ bá mi ra ẹyẹ ilé funfun bá lá ó sọ̀rọ̀ ogun náà rí tó bá dára ẹyẹ ilé funfun bá lá wà wá lọ wá ọ̀gà gbígbẹ ẹyẹ ọ̀kan adé olókun ẹyẹ ọ̀kan sọ̀ǹgbọ́ ìwé àbàmẹ́dá mẹ́sàn-án fọkùnrin méje fúnmìnrin ìwé ọ̀dùnkún méje fúnmìnrin mẹ́sàn-án fọ́ ọkùnrin gbọ́n mo ti dá fi ìwé wọn tó ti ẹyin òrùrù mẹ́ta wàá gún ìwé yìí papọ̀ wàá wá kò mọ̀ọ́sẹ̀ wàá wá lajẹ ẹyẹ léyìn láyà tó bá tilẹ̀ ẹyẹ léyìn láyà pẹ̀lú ògbọ́n náà gbé ọṣẹ sí igbá àyà rẹ̀ lọ́sẹ̀ yìí wọ́n lọ wẹ̀ wò pẹ̀lú ògùn ọlọ́run àwọn amẹ́dá kan kì í dájẹ́ fọ́mọ̀sẹ̀ o lè rẹ́sẹ̀ o gbọ́dọ̀ rí lò àmọ́ tó dájú ní pé o lè ṣe ní ọjọ́ sátidé kò bẹ̀rẹ̀ ìjọ sẹ́ndé kọ́kọ́ mọ ìwé díẹ̀díẹ̀ tí wọ́n bá ń wẹsẹ̀ ìjọ ọ̀ràn ọlọ́run bá ọṣẹ asínẹ̀ tipatipa ní mẹ́gbẹ́ bó ṣe ká ajé olókun ọ̀gá gbígbẹ ẹyin ìbílẹ̀ sọ̀nkálá yé mi bá gbọ́ dáadáa o gbọ́ dáadáa mo ti ṣàlàyé fún ohun tó ti yé tó bá jẹ́ ọkùnrin mẹ́ẹ̀ẹ́sàn tó bá jẹ́ obìnrin méje ní kìnìún síbí o lẹ́ẹ̀kún papọ̀ tó fi ṣe ọṣẹ yìí ọṣẹ yìí tó ọba gbẹ pẹ̀lú ògbọ́n olùkọ́ bọ́lọ́ ọ wà gbé inú gba ọlọ́mọ yìí máa ń rún o ọlẹ̀ ilé ńlá yẹ ìjẹrẹ nílẹ̀ ìdìbò tó ṣe ọṣẹ wò lọ́wọ́ tó bá ṣe ọṣẹ yóò dùn pẹ́ ọṣẹ tipátipá ni ó ti jẹ́nu torí December àti mẹ́bọ́ jíjọ Sunday àti Monday yìí ọlọ́wọ́ gbàdúrà yẹn ní dààmú o ẹ̀fẹ́ bu ẹ lọ gbọ́ dáadáa o ìgbà tó lágbára ni o ìgbà tó lágbára ni o tó lágbára ni o ti jẹ́nu. Now we are not. Please don't waste our time. We don't have time. Action! Carry the fish. Carry the fish. Carry the fish. You are wasting my time. If you don't, that's what makes you a chef. Action! Action! Carry the fish. You're going to give us 500 naira. No, shout now, I'm a chef. I'm a chef. Action! 1, 2, ready, go. Carry it. Carry the fish. Carry the fish. Back, next group.
You guys are going to give us 500 naira. Next group. Now carry the fish as a chef. I love that. Carry the fish. Carry the fish. Carry the fish. Carry the fish. I love that. I love that. Down. The challenge. Carry the fish. Hold the fish and carry it and put it inside here. Action. Carry the fish. That's what makes you a chef. Action, action, action. 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 Since you're going to give us 500 naira now, carry the fish. That was makes you a chef. You can do that. It's not all about plating long hair. Carry the fish. Not. I love that. Action, action, action. Carry the fish. Yes, come back. Okay, 500. Ẹgbọ́n. Tó máa fi ṣe kankan, tó fi wá nǹkan mọ̀. Ṣé o ti gbọ́? Níbi pa mi, táyé mú fọ lóúnjẹ. Níbo ni wọ́n wà? Ṣé wọ́n lọ bí jẹ́? Pẹ̀lẹ́. Lọ́wọ́ wà pẹ̀lú rẹ̀. Orin, mẹ́yàn wá ọkọ rẹ̀. Ó nìkan ló wà nínú ilé. Ṣùgbọ́n ó gbónú ilé ló dúdú. Ìjọba náà lè ti jẹ́ àwọn. Ẹ̀ẹ́dẹ̀ wà nílẹ̀ ẹnìkan tẹ̀ wà nílẹ̀. Wọ́n fẹ́ máa fi ta ọjà, ṣọ́gbọ́. Kò sí náà nulẹ̀ yìí. Níná, kò sí. Níná, wá. Wọ́n bọ̀. Lọ́wọ́ tẹ́ ìgbà náà. Sọ́láfíà ń bẹ lára rẹ̀. Àlàáfíà ń bẹ. Ọkọ rẹ̀ ti kú. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà ó wàrà mi kò sí dáadáa ní tọ́jú. Pẹ̀lẹ́. Ọmọ mélòó ló bí? 5 ló bí. Níbo ni wọ́n wà? Wọ́n bẹ lẹ́yìn oúnjẹ náà ní ṣe tí agbára wọn. Kábíyèsí o. Ìmọ̀kàn wá síná. Ìwọ náà gbà. Ẹ ṣé o. Pẹ̀lẹ́ o. Kọ́ ma lọ fi wá business kan ṣe ni o kọ́ ma ta nǹkan kan. Owó tí mo fọ ọ̀hún sọ́gbọ́n. Ó ṣe kó ra gbé wórobo kan sí tàbí tàbí kó gbé nǹkan kan tó mọ̀ tà sọ́gbọ́n. Nítorí mo fi wá wo irú ilé ayé tí ẹ̀yin ọmọ mi ń gbé. Sì ń gbé ilé yọ ọ̀dà báyìí. Kò sí náà nínú ilé. Pẹ̀lẹ́ o. Kábíyèsí o. Ẹ wá bá ń fọ́ láṣọ o. Ṣé ọ láṣọ? Mo láṣọ ńlé. Tọ́da tó ṣe wọ̀ lòdì. Ó lò láṣọ. Kábíyèsí o. Mọ ilé yìí ó dàbí ìgbà tó láṣọ. Nípa máa kí ọ lẹ́kọ̀ọ́ kẹ́sọ̀ gbọ́. Ibo lọ bá sọ. Ibo lọ. Ó jẹ́ ń wọ ilé yìí. Lẹ́yìn ilé ìkọ́kọ̀ tó sílé mi. Ilé wo làwọn tí wọn ò lè dìde jẹ́ wà? Àwọn arúgbó wo ni wọ́n ní kọ́ wà? Mọ́tẹ̀lé wa o sanko. Ẹ má gòkè o, ẹyẹ tí ó mú ọ lọ.
olúwo rẹ wo kábíyèsí ọba wa. ṣé bàbá ni. àwọn rẹ̀ bàbá ni. Ó lé nígbà